Akramakumullah, ọlọ́mọsá àjárin pé ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́. Question méjì kan ni ó gbé wa wá sọ́dọ̀ yín tí afẹ́kẹ́ bá wa yanjú. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ti mọ̀, kìí ṣe pé báyé tí ń pè mọ́ gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ tí ò pamọ́ fẹ́ nìkan pé gẹ́gẹ́ bí ọmọ bàbá Lágége. Bọ̀tọ̀wọ̀ kan ń lọ lọ́wọ́ báyìí lórí social media tí kálukú ń fa apátun àtàpá sí wọ́n jìjọ ń fa mọ́ra wọn lọ́wọ́ lérí ọ̀rọ̀ ó ṣe mufti ilẹ̀ Yorùbá kò ṣe mufti ilẹ̀ Yorùbá. Èyí tá a wá fẹ́ béèrè gẹ́gẹ́ bí ọmọ bàbá Lágége tó mọ bàbá ẹ̀ tí ó lè júwe bàbá rẹ̀ fún wa. Àwọn kan ń sọ fún wa pé bàbá Mudirul Markaz adamallahu ayatahu wọ́n láwọn náà yan mufti ilẹ̀ Yorùbá. So gẹ́gẹ́ bí ọmọ bàbá Lágége a mọ̀ pé bí ò bá tiẹ̀ yá wa bó bá pamọ́ sẹ́gbẹ́ kan síbi kan tó sá sí kọ̀rọ̀. So gẹ́gẹ́ bí ọmọ bàbá Lágége wọ́n mọ irun lébi tí bàbá Mudirul lọ. Níta wá fẹ́ béèrè nísìnyí pé ǹjẹ́ àwa Maulana Mudirul Markaz sáwọn náà yan mufti ilẹ̀ Yorùbá àti pé mufti ilẹ̀ Yorùbá táwa rí tó tuntun yìí àwa ní mufti ilẹ̀ Yorùbá kan tẹ́lẹ̀ kí ní ṣẹlẹ̀ láàrin o ọlọ́mọsá àjárin pẹ́. Naam, Ọlọ́run ṣe àlékún àlùbáríkà fún Muhammad Rasulullah. Àkọ́kọ́ ni pé bàbá Mudirul Markaz adamallahu hayatahu wa hafizahullahu wa ra'ah. Bí a bá ti gbọ́ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ fún àwa tá ń jọmọ bàbá Mudir, àwa máa wí pé bàbá ò kì í ṣe nǹkan tí ó wrong. Sì ní bàbá kì í sọ̀sọ̀kúsọ. Wọ́n yìí sọ̀sọ̀kúsọ. Wọ́n á sì ní ṣe nǹkan tí ó wrong. Bàbá ò sì ní ṣe nǹkan tí wọ́n máa wá challenge wípé ó ṣe ṣe báyìí. Àbí tẹ́nì kan wá challenge àwọn ọmọ wọn wípé ẹ̀wọ̀n tí bàbá yín ṣe. Ó ti yé? Torí wípé ẹni tí máa wo sàásùn ọ̀rọ̀ àtẹni tí máa rò wọn tó ṣe nǹkan ni. Number one ni wípé bàbá kọ́ ni wọ́n yan mufti ilẹ̀ Yorùbá. Torí ń dá ń gbọ́ ni wọ́n ní bàbá kọ́ ló yàn. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá òun ni Rabita. Rabitatul ulama wal ahimma tí bàbá wa Sheikh Adamu gbé kalẹ̀ láti pé kí a máa ṣe ká máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn, ká máa sọ̀rọ̀ ẹ̀sìn tó bá kù lẹ́sìn àti láti fi ṣe wáhádà láàrin gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá. Ká lè jọ kan ṣoṣo. Ó ti yé ulama'an wa ahimman. Àtàwọn àfáà àtàwọn imam. Ó ti yé báwọn. Àwọn iṣẹ́ tí bàbá Sheikh Adamu gbé kalẹ̀ láti bí kápé bí 50 ọdún ní Rabita ti wà. Ó ti yé? A mọ̀ pé ohun bí ọba tó 50 ọdún náà yóò súnmọ́ àwọn tí wọ́n jàgbàlagbà ọmọ tí à ń wí. Náà mufti ilẹ̀ Yorùbá tó kú bàbá wa Sheikh Hussein Dohak Ọlọ́run bá wa kẹ́ wọn Rabita ló yàn wọn. Kò sì sátakò kankan ní gbogbo ilẹ̀ Yorùbá lérí mufti wọn. Ẹnìkankan ò dispute wọn. Ìjọ mufti bá ti wá kú nígbà mufti ti wọ́n atalhad but nǹkan tí mi rí bẹ̀ ni pé kó wá ló lè máa jẹ́ orúkọ nígbà tí olórúkọ bá ti dé. Jẹ́mọ̀ pé nígbà tá ní Muhammad sallallahu alaihi tó wasallam kú tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dìde táwọn náà ń pera aláànábì àwọn mutanabihun lẹ́yìn náà ni ànábì lèmi kọ́dà arúbìnrin tó sọ pé nàbí yà lòun náà lẹ́yìn ikú ànábì wọ́n kálukọ́ máa ní ànábì lèmi náà òun ni tá a bá ń gbúrò pé mufti kan bẹ nílẹ̀ Yorùbá nǹkankan ó ti bá wọn tí kì í ṣe pé Rabita lọ́yàn ó ti bá wọn àwọn mutanabihun náà nù. Àwọn tó ń pàpè mọ́ra wọ́n ń pàpè mọ́ra àwọn tí wọ́n ní al-idda'a níta ń pè ní al-idda'a òun ni kí alladhina yadda'una muftiyan ọgbọ́ alladhina yadda'una muftiyan àwọn tí wọ́n ń pè mufti mọ́ra wọn tí wọ́n kì í ṣe mufti. Tí wọ́n yìí ṣe mufti náà ìgbà tí Rabita wá yan tí wọ́n panu pọ̀ ní Rabita níjòkó tí wọ́n ṣe tó lọ yìí tí wọ́n wá yan alfa wa àgbà Sheikh Dr. Abdulrazak Ishola adamallahu yàtọ̀ wọ́n wá yan wọn bọ́n tí wọ́n sọ ń jọ́nà ni wípé ẹni tí number 1 ọ̀dọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí ojú ẹ̀ là tó jáde orí náà ó jáde káàkiri ẹlẹ́ẹ̀kẹta ẹni tó nímọ̀ nípa ìmọ̀ sàkọ́fà méjèèjì tí ń lọ lọ́wọ́ yìí ó ti bá wọn al-arabiyya wal-injiliziyya ẹni tó nímọ̀ nípa rẹ̀ both Arabic and English ẹni tó ní làákàyè tí falsafa rẹ̀ jìnà tí ròrí ẹ̀ jìnà tí gbogbo nǹkan ẹ pé
ó ti bá òun ni rábítà wa wọ́n nà sí ilé ìgbìmọ̀ asòfin bí wọ́n ti máa ń nà bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ wọ́n sì lọ wọ́n fà bọ̀ wá wọ́n dìbẹ́tì lérí ẹ̀ wọ́n padà já sí wípé ẹni yìí náà ni wọ́n fún. So iṣẹ́ tí rọ́bítà wa fi rán wọn níṣẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa oṣù bó láti mọ́ṣù ń lọ́fà tí gbogbo wa fi nítorí tá a fi mọ̀ wọ́n nù iṣẹ́ wọn ni iṣẹ́ tó torí ẹ̀yàn wọn iṣẹ́ mà pé tí wọ́n bá yẹ̀yàn sóyè kan wà nítọ́ iṣẹ́ ti yá níjọ wọn yan president yìí nísìn ó ní àkọ́kọ́ ni pé I remove subsidy ndọ́kọ́ wínú nbẹ̀lá subsidy is gone nbẹ̀lá ti mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ ṣẹ́ certificate ọba aláàmú kọba aláàmú ọsà kọ̀kọ́ wí ayébẹ̀kọ́ ọ̀rọ̀ oṣù àmúṣùkalẹ̀ ọbọ̀ ọláàmú kọ̀bọ̀ ọláàmú mufti ti ṣe kíni ó ti bẹ̀rẹ̀ ṣẹ́ rẹ̀ ó sì ti sọ̀rọ̀ ń bọ̀ introduce rẹ̀ tí bàbá Mudiru introduce wípé ẹni tí a fi jẹ mufti bàbá ọ̀ sọ pé ẹni tèmi yàn ní mufti rẹ̀ ó ti bàbá ń sọ láhàn arábítà pẹ̀lú a fi jẹ mufti rẹ̀ iṣẹ́ tí ilé wa bẹ̀ ọ̀hún àjíṣẹ́ náà ẹ̀rìkí bàbá ọ̀sọ̀rọ̀ ń pa oṣù wàlẹ́ alukóra bàbá Mudiru ni wọ́n máa dájọ́ oṣù fún wa tẹ́lẹ̀ ó ti àmọ́gbà tí wọ́n ti yan mufti wọn bàbá Mudiru náà fídí tẹ èmi ọlọ́mùsùnmi wà nù tọ̀ iṣẹ́ ti dénú wọn wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí o tọ́ra stand èyí ń ní pé bàbá Mudiru kọ́lọ́ yan àwọn kan ni wọ́n yan mufti àpanupọ̀ rọ́bìtà ni ṣé ẹ̀dẹ̀rí mufti tí wọ́n yan ní rọ́bìtà yẹn òun ni mufti federal ìpàlẹ̀ mẹ́ta ni mufti pín sí nílẹ̀ Yorùbá mẹ́ta ni alákọ̀ọ́kọ́ àárí federal àárí state àárí local government. ṣé local government wọ́n jẹ́ mufti. mẹ́rin bẹ́ẹ̀ èyí tó jẹ́ ti federal òun ni mufti gbogbo ilẹ̀ Yorùbá ti rábítà yẹn. apanupọ̀ àwọn àfa. apanupọ̀ gbogbo àfa ilẹ̀ Yorùbá ni wọ́n yàn yín. state mẹ́jọ lọ́dẹ̀ wà nílẹ̀ Yorùbá yóò dà fún ọ. sọ̀rọ̀ èyí tó jẹ́ ti state gbogbo state mẹ́jẹ̀jọ òun ń bẹ lábẹ́ federal. bẹ́ẹ̀ni. so to understand federal ló yẹ mufti yìí hùn state kọ̀ọ̀kan wà ní mufti rẹ̀ Ọ̀yọ́ state ní sin ní mufti Ọ̀yọ́ state alfa wa Sheikh Ismail ó ti yẹ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ọmọ bàbá wa Sheikh Yahaya Lókè Àgòdì ni wọ́n jọ ọmọ kéwú fún Sheikh Adam wọ́n jọ ọmọ bàbá Mudiru tó ní iná lẹ́gbẹ̀ẹ́ bàbá Mudiru náà ló tún ní mufti ti Ọ̀yọ́ state inú. àwọn local government ń kọ́ bàbá. ọkàn àwọn local government ẹsẹ̀ máa rí pé mufti Ṣakí mufti Ìgbòho mufti Ẹdẹ mufti ọmọwárí kọ̀ọ̀kan so o sì get àwọn èyí tán bá tí wọ́n yíyàn bá ní Àwórì ọ̀sẹ̀hún so ọ̀gbọ́ àwọn local government nìyẹn àwọn ti town ẹ bá pé ìlú kan àbí pé bóyá ọba àlùhùn lọ́yàn fún rẹ̀ ọba àkẹ́ ọba àlùhùn lọ́yàn pé mo yan mufti local government nù ṣé ọ̀gbọ́ now èyí tó wá jẹ́ ti federal kéyìí tó wá jẹ́ local government kọ́ wá fò wá kóhun fẹ́ di federal àìháàtà ìkọjá àyè ni ìkọjá àyè ni yóò ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé bàbá mufti tí wọ́n yàn yìí Dr. Abdulrazak Sọláyé tó bá wo dáadáa ó rí wípé wọ́n kọlà ìlà tí ó sì ń bẹ lójú wọn òun ti fi hàn gbàgàrà wípé ọmọ Yorùbá nù yìí wọn ò sí dáwọ́tì mẹ́ wọ́n bá dọ̀ Lárúbáwá tí Lárúbá èyí tí èyí wọn ti àpọ́nlé ló ti ẹ̀ tó wá jẹ́ fún wa kí Lárúbáwá ọ̀rọ̀ ni wọ́n kọlà kọ́ wá kan ọ̀rọ̀ ká sọ̀rọ̀ fàtúwá kọ́ wá jòkó ti Lárúbáwá kí wọ́n jọ sọ̀rọ̀ wọn ni asọ́lọ́ ń ṣe nǹkan fúnlẹ̀ Yorùbá náà ọwọ́ alálàṣe mímọ́ pẹ̀lú wọn bàbá Mudiru ti sọ wípé ẹni tí ó bá gbà ó ti bá wọn ayé wà láti jáde ká kó àwọn mufti tira wọn kí wọ́n fèrè sọ̀rọ̀ àwọn níbi mímọ́ kan debate káwọn mẹ́ni tí ó jẹ́ masha Allah. question kan níbẹ̀ o question ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé n tẹ́ fi anẹ́sì mufti sí ọ́fíìsì wọn ni wọ́n fi anẹ́sì wọn. bẹ́ẹ̀ni àwa rí pé mufti nígbà tán anẹ́sì wọn wọ́n dájú oṣù Ramadan pé Ramadan ló bẹ̀rẹ̀ ọjọ́ Monday. bẹ́ẹ̀ni wọ́n sì sọ ìgbà tí ó parí fún wa. bẹ́ẹ̀ni àwọn kan náà tó wá ń pariwo pé mufti yóò mọṣẹ́ rẹ̀ ṣe mufti ilẹ̀ Yorùbá táwọn mọ̀ tẹ́lẹ̀ ó ti já àwọn mọ̀ fún wọn ìdájọ́ oṣù kalẹ̀. Allah mufti local government tó wà fẹ́ dá Ọlọ́run jọ dáa fún ẹ. so dáa wẹ́pẹ̀ ní sí pé ṣé ó possible wọ́n sì náà nẹ́bí ìwé dájọ́ oṣù kalẹ̀ bí mufti ilẹ̀ Yorùbá local government ti sọ fún wa gbó wọ́n wá ní pé ǹjọ́ possible kí yẹn dájọ́ oṣù kalẹ̀. n tó fi mọ̀nà wípé local government ò lè tó state federal kò lè tó state abẹ́ state ló wà ọgbọ́ akramakumullah state yóò máa bẹ lábẹ́ federal
tó báwo ni chairman local government ṣe lè mọ iṣẹ́ tó bó ṣe lè máa ṣe tó lè wá máa ṣe tó president overall. So get káwá ní president sọ̀rọ̀ kan kẹ́nìkan wá nígbà náà chairman local government ọ̀rọ̀ tó sọ ohun ọ̀dà ọ̀rọ̀ president nù. àgbẹ̀ kò possible. ń já sí wípé gbogbo ẹni yòówù tí ń bá ń jẹ́ mufti tó bá pèèyàn ní mufti tí ò bá mọ̀ nípa bóòlà àti wá oṣù tóun náà ń bẹ lórí wípé súnmúlìrù yàtì yìí wọ́pùtùrí lúrù yàtì yìí wàyí ń gún máa lékún fákìmì ìlú sàbánà kàlàsí náà tẹ́lẹ̀kẹ́lẹ́ kan gbogbo àwọn yìí tó yẹ pé ọ̀nà mẹ́ta ni ànábì gbé kalẹ̀ ọmú méjì yòókù tí ò mú fákìdì rúlàwú èyí tí mo ti ń sọ fún wa wípé fákìdì rúlàwú ló kù tá ń lò nísìnyí tọ́ra ń fi àwọn hìsáàbù yẹn wà nǹkan míì èyí ṣe báyà ní fi wá oṣù tó jẹ́ pé gbogbo ọjọ́ tí bàbá mòdìrú ti ń wí láti bí ọdún 15 lónìí tó ti hàn sí gbogbo wa tí bàbá ti ń dá kò síjọ́ kan tí bàbá sì darí ó ti yé báwọn mufti tẹ bá rí tí bá ń wí pé bọ́ọ̀ mufti kan ṣe lè máa dájú oṣù kalẹ̀ ó yẹ kí local government rẹ̀ tí wọ́n ti yàn mufti ó yẹ kí wọ́n gba oyè mufti lọ́wọ́ rẹ̀ torí kò mọ̀ nípa ifta ẹni bá mọ̀ nípa ifta gbogbo ilẹ̀ Lárúbáwá ni wọ́n mọ̀ wípé à ń dájọ́ oṣù kalẹ̀ wọ́n ti dá kalẹ̀ ní ìlú kan Australia wọ́n ti dá kalẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Lárúbáwá ni wọ́n ti kódà Saudi àtàwọn náà dá kalẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ti ń dá kalẹ̀ nísì òun lọ́fà tó já sí pé ilẹ̀ Yorùbá tá a bá tún ẹsẹ̀ retí wípé àìsẹ̀ máa lọlẹ̀ Haúsá ká lè gbà wá pé jọba bá pè wá nílẹ̀ Haúsá pa àti rí o ajẹ́pẹ́lẹ̀ Yorùbá ò tí ì ní dáwọ́là Islamiyya wọn àti ìdádún wọn àti istiklalu al-istiklalu al-ilmi kò tí ì wà nílẹ̀ Yorùbá nù ni wọ́n yìí tí ì rẹ́sẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu àfi gbà táwọn náà bá tó lè máa dájọ́ oṣù fúnra ara wọn èyí òun ni rábítà ṣiṣẹ́ lórí ẹ̀ ló fi já sí pé rábítà authentic ni so ẹni bá ti wá níwọ̀n èyí dájọ́ oṣù kalẹ̀ pé ṣé tí mufti ṣe ń gbé ọba àjẹkùn tọ̀hún fi àyè màkàn hàn án wọ́n láyé tí mufti bá ló ń tọ̀hún tó ì jẹ́ local government ó yẹ kó tó gba local government lọ́wọ́ rẹ̀ pé kò tí ì tó ọgbọ̀rọ̀ máa inú mustafti ló yẹ kó wà nínú àwọn tí wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ mufti eléyìí wọn kò síjà mẹ́ ká sì má jẹ́ kí wọ́n di ìjà ọlọ́run ó ṣàlékún dáadáa àmín wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.